tó mo kí gbogbo ọmọ Gíẹ̀sí fans club, mo kí gbogbo wa pátápátá nílé lóko àti ní ẹ̀yìn odi. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sí tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí Herbal and Cosmetics Production. Mo kí wa o. Ọmọ Gíẹ̀sí TV, níbẹ̀ la ti ń ṣe àwárí àwọn nǹkan bàbá wa tí ó ti sọnù, tá a rò pé ó ti sọnù ṣùgbọ́n tó ṣì wà. Nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ, nǹkan ń bẹ ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ìwà ọwọ́ wa òun ló jẹ́ kó dàbí ẹni pé bóyá àwọn nǹkan kan pé a rò pé kò sí mọ́. Nǹkan ń bẹ. Ẹ̀yọnú kan wà tá à ń pè ní ẹ̀yọnú káyé gba tèmi. Bó tilẹ̀ jẹ́ pé ó pẹ́ díẹ̀ tí iṣẹ́ yìí tá a ti gbà á ṣùgbọ́n a ní pé ká ṣe fún yàn pé ká fi mọ bí ó ṣe rí, báwo ló ṣe ṣiṣẹ́ sí. Inú mi dùn ẹni tí ó ń ṣiṣẹ́ pé òun wá ọmọṣẹ́, Ọlọ́run gbàdúrà, ó túmọ̀ sí pé iṣẹ́ ó dẹ̀ tún ròyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó rí. Mo fi iṣẹ́ kan sílẹ̀ pé ewé ẹ̀mílẹ̀ a fi ń ṣèwádìí, ọ̀pọ̀lọpọ̀ ó rò pé rọ́ ni. Ó ti di èèyàn bíi 5 tí wọ́n ti pè mí lórí ẹ̀ tí wọ́n dúpẹ́ pé kódà a tún fi ń pa àṣẹ láti fi tú ogun ní ojú oorun yẹn, pé a tún fi ń pa àṣẹ pé kíní mi ìfẹ́ kíní kí n ṣe, tí ẹni tí wọ́n lọ rí nǹkan mọ́ kíní ẹ̀ ó rí. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ńbẹ̀ lẹ́nìkan ti sọ pé náà láì tó bá ń gbìyànjú tó bá rí pé kò yọ kò ń ṣe pé kó dáwọ́ dúró. Kí ni nǹkan tí ń bí àwọn nǹkan yẹn? Ẹlòmíì iṣẹ́ tó fẹ́ ṣe yẹn gangan ibẹ̀ nìkan lọ́kàn rẹ̀ máa wú lọ pé ẹ bá mi ṣe ọjà mi ò tà, ẹ bá mi ṣe nǹkan tí ń fi máa tà. Nǹkan kan àkọ́kọ́ ó ti mọ̀ pé ibi tó wà ibi tó dáa ni, bóyá jẹ́ ń tà tẹ́lẹ̀ kò tà mọ́. Kìí ṣe pé èèyàn ń kì í gìrì lẹ́ẹ̀kan náà. Mo máa ń sọ nǹkan kan pé oríṣiríṣi níṣẹ́. Bẹ́ẹ̀ ni ẹlòmíì tó fẹ́ ṣe yẹn gangan ló máa dúró lé lórí. Kò mọ̀ pé àwọn nǹkan kan wà, àwọn ìgbésẹ̀ kan wà síwájú kó tó kan nǹkan yẹn. Ó ti gbìyànjú. Ẹlòmíì yóò lòdì sí bí oríṣi iṣẹ́ 10 kò dẹ̀ ṣe. Ṣé nínú 10 kò sí léyìí tó wá ṣe ń bẹ̀? Ó túmọ̀ sí pé sẹ́yìn gangan kọ́ lọ́rọ̀ ẹ̀ kàn. Kí ló fà á tí ò fi rí bẹ́ẹ̀? Lóòótọ́ iṣẹ́ ò lọ bákan náà. Iṣẹ́ tí Táyé tó sọ pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kinní kan, Kẹ́hìndé lédè kó ní òun ò rí tó bẹ́ẹ̀. Wọ́n bá ṣe oògùn owó fẹ́yàn 3 kì í ṣe bákan náà wọ́n ṣe ni. Bẹ́ẹ̀ ni torí pé ara kálukú ó jẹ́ ẹ̀gùn jura lọ. Mo kàn àyàbá ni mo fi ṣe. Àwọn bàbá wo ní ẹ̀yọnú ni ọba oògùn. Ẹ̀yọnú póríṣiríṣi, mo ti ṣàlàyé nínú fídíò mi kan ẹ̀yọnú, iṣẹ́ tí ẹ̀yọnú ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ẹ̀yọnú ń ṣe. Ìdí táwọn bá fi sọ pé ẹ̀yọnú lọ bá oògùn. Ẹni tó ní nǹkan burú lọ́kàn sí ọ, tẹ́yọnú bá wà lára, inú ẹ̀ àtúká, inú ẹ̀ àárọ̀, ṣàlè jí lójúmọ́ ká mọ̀ síra wa. Kò sí. Ẹ mọ́ sí mi gbọ́, ẹ̀bẹ̀ àgbà wà lọ́tọ̀, ìmùlẹ̀ wà lọ́tọ̀, ẹ̀yọnú wà lọ́tọ̀. Ẹ̀yọnú káyé gba tèmi òun ni eléyìí. Wọ́n á fẹ́ ká gbìyànjú ẹ̀. Ibi tí àṣírí ti wá, bàbá ẹ dákun, wọ́n ń gérí lọ́tún, wọ́n ń ṣe gbogbo ẹ̀ lọ́sì. Ṣé tí wọ́n bá lo gbogbo àwọn nǹkan yìí, ṣé kò sóògùn tó ń ṣiṣẹ́ dáadáa mọ́ ni ní ìlànà rírí ṣe? Bàbá yìí ní kò rí bẹ́ẹ̀. Àwọn tí wọ́n mú nǹkan míì mọ́ títí wọn tó lọ ń gbá wú àwo láti fi ṣe kínní, àwọn ni wọ́n mọ ibi tán ti rí. Àìmọye oògùn ní í jẹ́ láì lo nǹkan kan, láì mú nǹkan ìwọ̀ kankan mọ́. Àkọ́kọ́ wọ́n jìyà lọ́dọ̀ Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo ìgbà tí wọ́n bá rántí nǹkan táwọn fi ṣe nǹkan yẹn lẹ̀ wọ́n mọ̀ bà wọ́n láyà, wọ́n mọ̀ já. Gbogbo ìgbà tán bá rántí nǹkan táwọn fi ṣe nǹkan yẹn ni àyà wọn mọ̀ já lẹ̀rú mọ̀ bà wọ́n, torí pé wọn ò mọ nǹkan tí wọ́n pàdé lọ́jọ́ iwájú. Àyàbá ni mo fi ṣe. Ẹ̀yọnú káyé gba tèmi yìí, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ó dáa púpọ̀. Ìníròyìn lọ́pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ó dáa púpọ̀. Bó o ní ẹ̀yọnú ìṣẹ̀lẹ̀, bó o lẹ́ ṣe bá mi wá. Ṣé rí igi ìbẹ́pẹ, akọ ìbẹ́pẹ ni o, tó wù
tí ò ga jù báyìí lọ, òun lẹ́ẹ̀bà mi wá ẹ̀ fà tu. Ibi tó wá ṣe sí ni pé gbogbo egbò rẹ̀ ó gbọ́dọ̀ wà ń bẹ̀ o, ó gbọ́dọ̀ wà ń bẹ̀, pẹ̀lú sùúrù la fi wú. Kódà eléyìí tá a ti ń domi sí láti bí ijọ́ mẹ́ta ká tó wú, torí àfẹ́ kó kúrò. Abo aláǹgbá, ṣé wàá rà aláǹgbá yìí ó gbọ́dọ̀ jẹ́ aláǹgbá kéékèèké 9. Ẹfun, osùn, orí àgbìgbò tó rẹrù dáadáa, orí àkùkọ adìẹ ọlọ́dún 3 tó kọjá yìí jọ̀run, àwọn ojú eégún, kòwé olórí dúdú. Bó la ṣe wá ṣiṣẹ́ yìí, ẹ tẹ̀lé mi ká lọ. Sẹ́rígì ìbẹ́pẹ yìí àti àwọn orí àti ọ̀gà àbílẹ̀ tó ti gbà wọ̀dà, sẹ́rí ọ̀gà yìí á ti fi síta tí ó rí gbogbo ohun tí ń lọ ká tó lò ó. Á jò papọ̀, á rọ pamọ́. Ọjọ́ keje, ìjeje ni mo ṣe, òní ńlẹ́sẹ̀ léyìí tó kù. Abo aláǹgbá mẹ́sẹ̀sán, àwọn ojú eégún á fi di kòwé, á kó abo aláǹgbá mẹ́sẹ̀sán yẹn sínú apẹ. Àwọn ojú sẹ́mùpá ti fi àwọn ojú eégún di kòwé, á gbélé lórí. Ẹfun àtosùn pẹ̀lú ẹ̀kúnwọ́ owó ẹyọ kan á dàlé lórí. Tábájò tán á pò lọ́sẹ̀, á kó sínú gbá ọlọ́mọrí. Ṣé ẹ rí ẹlẹ́ẹ̀kejì náà, ìjọ náà láwà pò náà mọ́sẹ̀, ìjọ náà lápò náà mọ́sẹ̀. Tàbá wá pò, á wà fi ẹyin 3, ẹyin ẹyẹlé, ẹyin pẹ́pẹ́yẹ, ẹyin adìyẹ, á fi pò, á wà kó òun sínú gbá oníkókó. Ṣẹ̀kú ti di méjì. Á wà gbé sí ẹ̀gbẹ́ ara. Ọjọ́ àlàmísì òun ni wíwẹ̀ oníkókó. Níjọ́ kẹta tẹ́ bá wá wẹ̀ lẹ́wẹ̀ eléyìí tó tẹ̀lé. Tẹ́ bá wá fẹ́ wẹ̀, àsìkò wo là á wẹ̀? Àṣírí ńlá ni o. Tó bá ṣalábàápàdé ẹ̀, tó o sì ṣe mo mọ̀ pé àwọn èèyàn tó pè mí lórí àṣírí. Àwọn èèyàn kò sáà, àwọn àṣírí kọ̀ọ̀kan wà tẹ́ pé tá a fi sílẹ̀ tẹ́ pé wọ́n á pè pé irú àṣírí báyìí kọ́ ló yẹ kó jáde sórí ayélujára. Ó ti wà lọ́wọ́ ẹlòmíà, ló ti wà lọ́wọ́ láì mọ̀. Ṣùgbọ́n ibi tá a bá ti gba àwọn àṣírí, a máa ń sọ pé àní fi sílẹ̀. Pé àwa kan sọ pé ó wà, pé ó sì wà. Ẹnìkan ló pè mí lórí àṣírí tá a fi wá jáde. Pé ǹjẹ́ àṣírí báyìí sì wà? Nígbà tó ń wá kékeré, bàbá mi máa ń ṣe. Pé bàbá mi máa ń ṣe àṣírí yìí fún àwọn èèyàn. Àṣírí tó jẹ́ ni o. Bẹ́ẹ̀ ni, àṣírí tó jẹ́ ni. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀, àṣírí tó dáa ni. 080 6140 8254 MTN number wa, WhatsApp number wa nìyẹn. 090 72 79 33 48 WhatsApp number wa náà ni. Ẹ lè pè wá. Ẹ dákun, àwọn àṣírí kọ̀ọ̀kan wà tó yẹ pé ibi tá a ti gbà kò sí àǹfààní fún wa láti sọ jù báyìí lọ. Tẹ́ bá pè wá lórí ẹ̀, àní dá yín lóhùn. Àwa wà kiri láti jẹ́ pé kó wà lọ́wọ́ wa. Àfipamọ́, àṣírí tí n bá fi sórí kíní mo fi pamọ́ ni. Tí n bá nílò rẹ̀, yín lè náwó mú ń bẹ̀. Tẹ́ bá wá nílò rẹ̀, ṣe rí àwọn àṣírí kọ̀ọ̀kan wà rẹ̀ bí mo ṣe máa ń sọ pé wọ́n yọ̀ǹda, wọ́n fún wa ní àṣẹ láti fi sílẹ̀ pé. Ṣùgbọ́n gbogbo bí mo ṣe ṣàlàyé, bẹ́ẹ̀ sì ṣe nù. Tẹ́ bá ti wá ṣe tán, ẹ pè mí. Ìbéèrè owó lọ́wọ́ yín o. Ṣùgbọ́n ẹni tó bá mọ iye àṣírí mo ní kó pè mí o. Kì í sáwọn tí wọ́n mọ kọ́mẹ́ǹtì rádaràda nígbà tẹ́ mọ̀ pé ẹ̀ ní kí lẹ fi sílẹ̀ fún kọ́mẹ́ǹtì rádaràda ni. Bàbá tó fún mi ní àṣírí pé ẹ̀mẹ́ta ló ń lọ sí Ìṣẹ̀yìn, ẹ̀mẹ́ta ló ń lọ láti gba ìdí àṣírí nígbà tí ẹnìkan ṣàlàyé ẹ̀ fóun pé bàbá kan ní lọ́wọ́, òun wà lọ láti lọ gbà. Ìwọ tó wá jókòó sínú ilé wa máa kọ́mẹ́ǹtì rádaràda sábẹ́ post pé nígbà tẹ́ mọ̀ pé ẹ̀ ní fílẹ̀ pé kí lẹ ṣe kinní fún mi ò ránṣẹ́ o. Ìsìnkú pé kọ́ wá kọ́mẹ́ǹtì sábẹ́. Àwọn tó mọ iye àṣírí, àwọn tó mọ iye wúrà, òun làwa ń tà fún o. Ọlọ́run ní padà lẹ́yìn wa. Ẹ jẹ́ ká jó ní gbìyànjú.